ni kìnìkìnì kan ni ẹ̀rí pé lórí burúkú ayé ọ̀run nìyí ẹ̀ sì lè lẹ́yìn ẹ̀yin gbàgbọ́ nù Quran àti anabi Muhammad ṣùgbọ́n ẹ̀ ló gbogbo tí ń bẹ nílẹ̀ Lárúbáwá ẹ wá gbé àwọn baba ńlá baba tiwa ṣépè àtẹwé àtẹgbò tẹ́ lò nílẹ̀ yìí àwọn baba ńlá baba tiwa ló sì ní ẹ sì ń gbé wọn sípò ẹ̀sìn ní kí ni Yorùbá ní ẹ lè lẹ́yìn olórí burúkú ni. Kánú bàbá wa nílẹ̀ Yorùbá. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú bàbá wa nílẹ̀ Yorùbá. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú. Ẹ káàbọ̀ sórí ètò wa fún tòní orúkọ tó mi padà Ọmọbọ̀rẹ̀ Owó ayé kò tọ́ ọ̀nà ni èmi ń jẹ́ bó tẹ́ ìgbà kọ́rẹ́ tí ó ń darapọ̀ mọ́ wa lórí ètò wa fún tòní máa fẹ́ kẹ́ bá wa subscribe orí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kẹ́ bá wa àtẹnusẹ́ bẹ́ẹ̀ kẹ́ lè jẹ́ náà kọ́kọ́ tí ó máa ra àwọn ètò wa bí a bá ṣe mú wá fún yín ní ọlọ́kan ìjọka wọ́n gbàgbé láti share láti like láti fi comment yín ránṣẹ́ bí a bá ṣe máa ètò wa fún lónìí kí ni ta tún mú wá fún yín ẹ̀rí pé yàrá ọ̀tọ̀ ọlọ́tọ̀ ló ń tó wọn tọ̀ lórí ayé kò tọ́ òótọ́ òun náà ni àwa ń sọ torí pé the truth must be told lónìí kí làwọn tá a mú wá fún ẹ jẹ́ kájọ wá nǹkan fìdílé kájọ lọ wo fídíò eléyìí tí a tún mú wá fún wa lọ́jọ́ tòní mò ń bọ̀ mi ò tí ì dé. Mauritania kan bẹ́ jáde ẹ̀gbọ́n náà kí ni dà yín láàmú gan. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú bàbá wa nílẹ̀ Yorùbá. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú bàbá wa nílẹ̀ Yorùbá. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú bàbá wa nílẹ̀ Yorùbá. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ ìkànnú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni ẹ rí iṣẹ́ rí ọ̀rọ̀ tí bàbá wa Akeem Bagbodu sọ yìí ọ̀rọ̀ tó yẹ kí èmi àti ẹ tá bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tá bá jẹ́ ọmọ Yorùbá tàtà ó yẹ kí èmi àti ẹ ó yẹ ká ronú wò wípé ṣé bàbá yìí ń sọ tí ń jẹ́ ọ̀rọ̀ tí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ ìkànnú àwọn bàbá ńlá wa nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n ṣe rí àwọn alákatakítí ẹ̀sìn yìí wọn ò ní yálà sọ́láyé pé tá a bá ń sọ nípa àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wọ ilẹ̀ Yorùbá kódà wọ ilẹ̀ kóòtù wọ ilẹ̀ káàárọ̀ òjìrè tá a mọ̀ sí ilẹ̀ Yorùbá látàyè Ọ̀yọ́ empire Ṣàngó ní àkọ́kọ́ tó kọ́kọ́ mosque sí ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹ lè rí wọn kí àwọn tí wọ́n ń ka kéwì kí wọ́n kà kí wọ́n nẹ́fà sọ láéláé ṣùgbọ́n wọ́n lè sọ ìtàn bí Ànábì ṣe gun Mẹ́kà wọ́n lè sọ ìtàn bí Ànábì ṣe pa kèfèrí rẹ́ wọ́n lè sọ ìtàn bí Ìsá bí wọ́n ṣe bí Ìsá wọ́n lè sọ ìtàn bí Jacob wọ́n lè sọ ìtàn Abraham wọ́n lè sọ ìtàn Joshua wọ́n lè sọ ìtàn Hebrew but ìtàn tí wọ́n gangan tó jẹ́ àwọn bàbá ńlá tí wọ́n ó difficult fún wọn láti sọ yẹ ká tẹ̀síwájú mo sọ fún yín lónìí wípé tó tòní ẹ rí ẹ̀kọ́ kan kọ́ ń bẹ̀ inú gbàgbé láti ṣètò yìí torí pé èmi àti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àjọ rí ẹ̀kọ́ tó ṣe pàtàkì kọ́ nínú tuntun nínú. Bàbá lára àwọn míì ẹ̀ fẹ́ kọ́pì ẹ̀ bó o lẹ ṣe fẹ́ progress which way forward. Nítorí náà tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ ọjọ́ mi lójú ìgbà tí mo ṣe wáàsí kan ní last week tá a sọ̀rọ̀ nípa Aláàfin Ṣàngó mo rẹ́ nìkan tó bẹ́ jáde èmi kì í búyàn mi dẹ̀ kí n lo gutter language bí wọ́n ṣe bí òǹkálukú ni ó ṣe wùwà. Mauritania kan bẹ́ jáde ẹ̀gbọ́n náà kí ni dà yín láàmú gan. Bí Ṣàngó bá jẹ́ Ṣàngó jù bẹ́ẹ̀ lọ kánú bàbá wa nílẹ̀ Yorùbá ni. Ṣé wọ́n sọ fún yín pé àwọn ọmọ Mẹ́kà gbogbo àwọn bàbá wọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n sọ fún yín pé wọ́n yọ orúkọ wọn kò nínú ìwé ìtàn Mẹ́kà ni. Lónìí gbogbo àwọn tó jẹ́ bàbá ńlá wọn á yọ orúkọ wọn kò nínú ìwé ìtàn Mẹ́kà orúkọ wọn wà nínú ìwé ìtàn Mẹ́kà tó yọ lónìí kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ Mẹ́kà tí wọn ò ní sọ impact tí wọn ò ní sọ mọ́ kódà píkṣọ̀ wọn ni wọ́n máa ń gbé síwájú gbàgàdàgbàgàdà báyìí èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí tí mo lè ṣẹ̀rí gbé tí mo ń sọ yìí píkṣọ̀ àwọn baba ńlá baba wọn tí wọn ò gba Islam ni wọ́n kọ́kọ́ máa ń gbé síwájú wọ́n dẹ̀ máa ń worship wọn ní every year ni wọ́n máa ń ṣe wọ́n pè ní ọdún tó máa ń pè ní Zahid tolerant wọ́n máa ń pè ní Zahid tolerant wọ́n ṣe bí wọ́n máa ń ṣe bẹni tó bá ń ṣe ọdún mi láyé ni wọ́n ò pa àwọn baba ńlá wọn ò pa wọn run wọ́n jẹ́ kí orúkọ wọn wà nínú ìwé ìtàn kí wá ló wá dé tó jẹ́ pé tí wọ́n bá dárúkọ Ṣàngó tá bá dárúkọ Ògún tá bá dárúkọ Odùduwà
tá má dárúkọ Mọ́remí tá má dárúkọ Ọ̀ṣun inú á dẹ̀ máa bí ara ó dẹ̀ máa níyìn. Ṣé ẹ fẹ́ pa orúkọ àwọn ilé rẹ pé wọn wáyé ni, pé wọn lògbàrí ni, àbí pé wọn sẹ̀mírí ni? Ẹ jẹ́ ká mọ̀. Ará Medina ṣé ń yọrúkọ àwọn bàbá wọn tó jẹ́ kèfèrí kò nínú tán ni? Gbúrò ọdún Jànádìrù ni tí wọ́n ti rántí gbogbo àwọn bàbá wọn tó ti lọ ní Riyadh. Ẹ̀yin ò gbúrò ẹ̀rí ni? Kò tí ànábì lójú láti sọ jáde kó dẹ̀ kọ́ sínú tán pé àbúrò bàbá òun àbẹ́gbọ̀n bàbá rẹ̀ Abu Talib tó tọ́jú òun láti kékeré dàgbà tó protect ẹ̀ tí ò jẹ́ kọ́wọ́ ta ó bá. Ànábì ò tijú láti sọ yìí pé ó kú sí ẹ̀sìn traditionalist ni. Agbẹ́sìn lórí pàǹtẹ̀tẹ̀ ànábì gan tẹ̀ ń sìn tá ń ké pè ẹni tó tọ́jú ànábì dàgbà tí wọ́n ń pè ní Abu Talib. Ànábì ò tijú, ànábì ẹ̀rù ò bá láti sọ wípé Abu Talib yìí o inú ẹ̀sìn ìṣẹ̀ṣe ló kú sí, kò gba Islam lọ́wọ́ òun. Abẹ́gbọ́, ànábì gan ò tijú láti sọ wípé o Abu Talib kò ṣe mùsùlùmí tó fi kú, inú ẹ̀sìn àbọ̀rìṣà òun ló kú sí. Ànábì ò dẹ̀ tijú láti sọ ní gbangba, kódà láti wà nínú àkọọ́lẹ̀ ìtàn Saudi wípé ẹni tó dáàbò bo ànábì tí ò jẹ́ kí ọwọ́ ọ̀tá ọ̀tẹ̀, ẹni tó protect ànábì tí ò jẹ́ kí wọ́n rí ànábì pa, ẹni tó gbé ànábì sápamọ́ tí ò jẹ́ kọ́wọ́ ọ̀tá ọ̀tẹ̀, tí í ṣe àbúrò bàbá ẹ̀ ní Abu Talib, kò gba Islam. Ànábì fọ́ọ̀sẹ̀ títí pé kó sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam, ó lóun ò ní sọ. Ànábì tún fẹ́ pé tó bá at least ó ti ń pọ̀ wá ká kú pé tó bá kàn tiẹ̀ lè sọ pé yóò lè wà lára àwọn tí ó wọnú ìjọba ọ̀run, ṣùgbọ́n kò sọ. Ànábì tún wá ń béèrè pé kí ni mo ní kẹ́ ẹ wí ná? Ẹ wò ó, ànábì tún wá ní kí ni mo ní kẹ́ ẹ wí ná, láti rábẹ́ kí ẹni lè sọ. Ẹni sọ pé ohun tó o ní ń wí òun náà ni ní wí, ó dẹ̀ kú. Ànábì ò pa orúkọ rẹ̀. Lónìí gbogbo ẹ̀yin tẹ̀ ń jẹ́ Abu Talib, ṣé mùsùlùmí ni yín? Àbúrúkọ Islam l'Abu Talib. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Abu Talib lónìí, that is nothing like an Islamic name. Àti bó ṣe ń bọ̀ mẹ́yẹn. Ẹnìkan jẹ́ Abu Talib, Abu Gafar, Muslim wèrè wo ni ẹ́? You are not a Muslim. You are only bearing Arabic name, not an Islamic name. Níjọ́ tó fẹ́ jáde láyé, ànábì jókòó lẹ́gbẹ̀ẹ́, ànábì ní bàbá kú la ilaha illallah, ẹ sọ pé la ilaha illallah, bàbá yẹn ní mi wí. Ó wí tẹ́ẹ̀mẹ́rin bàbá yẹn ò dá lóhùn. Ó wò pé tó bá tiẹ̀ wí bóyá lọ́wọ́ bóun fi kàkún mùsùlùmí. Ó wá ní bàbá kí ni tí mo ní kẹ́ ẹ wí lẹ́ẹ̀kan, ẹ wí kí n gbọ́. Bàbá yẹn ní tó ní wí mo wí. Bàbá yẹn dẹ̀ dákẹ́, ó dẹ̀ kú. Ànábì ò torí ẹ̀ kó tì sọ̀nà ẹ̀ pé bàbá yóò kí n ṣe bàbá mi. Kí wá ní tiyín? Ka ìtàn ni. Ìtàn tẹ́mi ń bọ̀ ká lọ́wọ́ Wikipedia kó dẹ̀ wo gbogbo òtàn tó ti wáyé lórí ilẹ̀ Yorùbá. Èmi ò bọ́ sọ̀rọ̀ 550 tó bá ń sọ̀tàn 1550 tó bá jẹ́ pé ló ń sọ pé mọ́sálásí àkọ́kọ́ ló délẹ̀ Yorùbá ajẹ́pọ̀ gẹ́ẹ̀tì tàn yẹn. Ọdún 330 ni Mansa Kankan Musa of Mali ń ló dórí ipò ọlá ní Mali. Ó ń bẹ lọ́ba ẹni tó lówó jù láyé ń jẹ́ Ọlọ́run ti dáyé, Mansa Kankan Musa ni. Òun ló ti owó jáde. Mo wo interview kan tán ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n béèrè débi pé só lówó ju Elon Musk lọ. Wọ́n ní àṣẹ́kù owó rẹ̀ kò ń ṣẹ́gbẹ́ owó Elon Musk. Allah. Òun ló ti owó jáde kan fi máa spread Islam nígbà tí ń bẹ níjọba. Òun ló wá gbé ẹ̀sìn Islam délẹ̀ Yorùbá. Malian ni wọ́n àwọn Málè làwọn bàbá wa máa ń pè àwọn Mali ńgbà yẹn. Ni wọ́n fi ń pè wọ́n láwọn ẹlẹ́sìn ìmọ̀le. Ẹ̀sìn Mali ni kì í ṣẹ̀sìn tó lé. Tí wọ́n bá ní wọ́n ń kírun, ní táwọn bàbá wa ní Ọ̀dọ̀yọ̀ empire máa ń wí ni pé kò yé wa tí wọ́n ń ṣe, àmọ́ dàbí ẹni pé wọ́n ń wo ọ̀run. Ó dàbí ẹni pé ọ̀run ni wọ́n ń kí ọ̀run ni. Ńlá sọ di ó ń kírun. Allah. Mo ń bọ̀ sọ̀rọ̀ 30 something at 13th century rather ni mo ń bẹ́ẹ̀ sọ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ 1550. Èmi náà rí yẹn lákọọ́lẹ̀ bàbá wa, mi ń tako bàbá wa. Bet tó bá lọ wo bí Islam ṣe wá, ó gbà pé tèmi yẹn ló right.
wọ́n ní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ká múrù ẹkùn káyé lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o. Bàbá wa kí ó gba gold wọ́n ní àwọn Malian ni wọ́n mú ẹ̀sìn Islam wá sí ilẹ̀ Yorùbá ní 13th century. Wọ́n dẹ̀ sọ nípa ẹni tó jẹ́ olórí àwọn Mali nígbà náà yẹn Mansa Kaka Musa olùpọ̀mpù owó jáde. Wọ́n láyé ìgbà náà àwọn bàbá wa pé ẹ̀sìn ìmọ̀lé ni wọ́n sọ di ẹ̀sìn àwọn Malian ni wọ́n sọ di ẹ̀sìn ìmọ̀lé. It might be true because mi ò tí ì ká débẹ̀ èmi náà ṣẹ̀ṣẹ̀ lọ gbá research lórí ìyẹn ni. Wọ́n wá sọ wípé nígbà náà tí wọ́n bá ń kírun yìí kò yí àwọn bàbá wa sí nítorí pé nígbà tí wọ́n mú wá Ṣàngó gba ìrun lọ́wọ́ wọn máa ń kí gbà ó dàbẹ̀ ni pé ọ̀run ni wọ́n ń kí o wọ́n ṣe wá ń pè ní àwọn tí wọ́n ń kírun ṣùgbọ́n ó lè jó òótọ́ ẹ jẹ́ ká gbà pé òótọ́ ni ṣùgbọ́n àwọn tí wọ́n mẹ́sìn wá rèé wọn ò pa ìtàn àwọn tí wọ́n jẹ́ abínibí wọn rẹ́ kí wá ló wá dé tí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí kí ló tẹ́ fẹ́ pa ìtàn àwọn orí òun ti wá rẹ́ kí ló dé tó jẹ́ pé ìtàn tẹ́ fẹ́ mú wá fún wa náà ni ìtàn ànábì ìtàn Mákà tí ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìtàn tá a lè rí trace nílẹ̀ Yorùbá ìtàn tá a lè rí àǹfààní nílẹ̀ Yorùbá kí ló dé tẹ́ ẹ sọ ìtàn bí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá àwọn heroes Yorùbá bí wọ́n ṣe lò gbà kó tó wá kan ànábì tí wọ́n mú wá fún wa tí yẹ pé níṣe la tẹ́wọ́ gbà bọ́rọ̀ religion ni ṣé àwọn baba ńlá wa ṣé wọn mọ ẹ̀sìn ṣe nígbà náà ni ṣé àwọn baba ńlá wa ṣé wọn ò sí ẹ̀sìn nígbà náà ṣé wọn ò bá Olódùmarè sọ̀rọ̀ nígbà náà ṣé kò sí àkọọ́lẹ̀ pé àwọn baba ńlá wa náà ṣe ẹ̀sìn ohun mèremère wọ́n ṣiṣẹ́ àrà nígbà náà ṣé kò sí ni tó wá jẹ́ pé ọgbọ́n àti pa ìṣẹ̀ṣe àti pa àṣà ti wárun òun lẹ́ ń gbógun tì. Mo kí bàbá wa àti ọba òdù pé ẹ jí ọmọ ọkọ Yorùbá kẹ́ ẹ tó jẹ́ mùsùlùmí Olódùmarè yóò sì wà pẹ̀lú yín ẹ jẹ́ ká tẹ̀síwájú àwọn abẹ́ ètò náà lọ. gbà pé tèmi yẹn ń lo right wọ́n kọ sílẹ̀ lóòótọ́ pé Ọ̀yọ́ ilé ni mọ́sálásí àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ bàbá wa rọ ìmọ̀ ọlọ́ wọ́n dẹ̀ kọ síbẹ̀ wípé àmọ́ àwọn àjòjì ni wọ́n ń kírun ń bẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ léyìí ní pọ́ǹtì tẹ́nìkan wàá mú dání pé mọ́sálásí ń bẹ̀ ń bẹ̀ lóòótọ́ àmọ́ àwọn àjòjì ni wọ́n ń kírun ń bẹ̀ àwọn Yorùbá ò tí ì máa kírun irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo nìyẹn wọ́n á sọ fún ẹ pé Ṣàngó gba ìsìláàmù ní kó tó di kó dọba lọ́ọ́ ka ìtàn dáadáa Ṣàngó kò wọ́ṣìpù rẹ̀ Ṣàngó ọ̀gbà pórìṣà lòun nígbà tí ń bẹ láyé kò wọ́ṣìpù rẹ̀ Ṣàngó ní agbára tí fi ń kọ̀máǹdì iná ìlú ìyá rẹ̀ nínú pé bí Islam ṣe ta kọ́sọ́bọ́sọ́ dọ̀yọ́ ńlọ́bọ́ sínú pé ìlú ìyá ẹ̀ ló ti kọ́ bí wọ́n ṣe ń fi ẹnu. Gbàgbọ́ tó tẹ̀síwájú wọn ni Ṣàngó jẹ́ ọ̀kan lára àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti kọ́ mọ́ṣáláṣí àkọ́kọ́ ní Ọ̀yọ́ Empire láti kí ni o láti kọ́ mọ́ṣáláṣí àkọ́kọ́ ní Ọ̀yọ́ Empire bàbá yìí sọ wípé àwọn sọ àwọn dẹ̀ dúró tì í àmọ́ àgbà wọn gbọ́ pé lóòótọ́ bó ṣe rí nìyẹn àmọ́ kí wá ló wá dé tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ka àwọn scholar in Islam tí àwọn náà mọ ìtàn wọn ò sọrí ṣé ẹ̀rù ń bà wọ́n láti proud wípé Ṣàngó jẹ́ ọmọ Yorùbá ó kọ́kọ́ gba Islam ni àbí inú wọn ò dùn wípé orúkọ yẹn jẹ́ Ṣàngó tí wọn ò lè pè torí tí orúkọ yẹn ló bá ń bà wọ́n lẹ́rù ẹ jẹ́ ká dá wọn padà sí orúkọ tí àwọn ń jẹ́ lónìí Abdulganiu Abdulgafar Abdulhakeem ẹbọ náà ní olú ẹrú ní kì í dẹ̀ ṣe ẹrú Ọlọ́run ẹrú òrìṣà tí wọ́n ń bọ ní Mákà ni wọ́n ń pè ní Abdul torí pé wọ́n ti ń jẹ́ Abdul kí Islam ó tó dé Islam ò dẹ̀ pa orúkọ wọn dà orúkọ ẹbọ wọn náà ni wọ́n sì ń jẹ́ lóde sí i Ànábì Muhammad kì í ṣe mùsùlùmí ló ń jẹ́ orúkọ ẹbọ ló ń jẹ́ orúkọ torí wọ́n ti bí kí Islam tó bẹ̀rẹ̀ ó dẹ̀ ti ń jẹ́ Muhammadu kí Islam tó bẹ̀rẹ̀ wọn ò dẹ̀ yí orúkọ ẹ̀ padà bàbá tó bí bàbá tó tọ́jú ẹ̀ padà Abutọ́líbù ni àwọn èèyàn sì ń jẹ́ Abutọ́líbù lónìí kò dẹ̀ tí sí Islam nígbà náà ṣé orúkọ mùsùlùmí ni Abutọ́líbù ń jẹ́ bàbá tó bí Ànábì Abdullahi ni lónìí àwọn kan ń jẹ́ Abdullahi ṣé orúkọ mùsùlùmí náà ni bàbá ò sì bá mùsùlùmí bàbá ò bá Islam so tí wọ́n bá ń tẹ̀ if you cannot think tẹ́ bá rò pé bóyá pé people don't know how to think very well ẹ ti ṣe mistake now this Gen Z àwọn ronú àwọn atatún wá jọ ẹ̀wọ̀n gan we think far beyond the book beyond the Al-Quran alone
our thinking now is beyond Al-Quran. Ìrònú wá sí ó ti kọjá ń tẹ̀kan lé stagnant wa sí inú ìwé yẹn lásán àti kọjá inú ìwé yẹn. Àti já ẹ wọ́n pé wọ́n bá wọ́n pé bẹ̀bí ti ṣẹ́jú kọjá inú ìwé tẹ̀ pé ní Al-Quran tẹ́ pé gbogbo ìgbésí ayé wa in a circle line ní àjùnú Quran yẹn lọ. But now àti John we think we see. Kẹ́ni wọ́n sọ pé orúkọ mùsùlùmí ní Abdullahi, orúkọ mùsùlùmí ní Muhammad, orúkọ mùsùlùmí ní Abu Talib. When that is an Islamic name. Kí wá ló wá dé tí ẹ ò lè sọ wípé Ṣàngó náà gba ìsìláàmù ẹ̀ẹ̀kọ́ kò sínú àkọọ́lẹ̀ yín, kò sínú òwe yín, kò sínú gbogbo àkọọ́lẹ̀ táwọn èèyàn ńláńlá ní scholar in Islam ní Yorùbá tí wọ́n ti kọ kò sí nínú ẹ̀. Kí ló dé? Ẹ fẹ́ pa ìran Yorùbá, ẹ fẹ́ parun, Olódùmarè wà nígbà fún yín. Control iná ó sì ka Quran níwọ̀n bá ń bẹ̀ ìgbà tó dọba ó wà nínú àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ tí wọ́n fi kọ́ the first mosque in Ọ̀yọ́ Empire. mo wí mo dey stand on it tó o bá mọ̀tàn lọ́ka lọ. Ṣàngó ni Aláàfin kẹta tó jẹ lọ́yọ̀ọ́, ó sì lò ọdún 7 lórí àga àlééfà ọba lọ́yọ̀ọ́. Láàrin ọdún 7 ọ̀hún ó ní wọ́n kọ́ mọ́sálásí àkọ́kọ́ èyí tó ń bẹ lọ́yọ̀ọ́. Ọ̀ka dáadáa lọ ka gbogbo ibi tí wọ́n ti kàtàn ní kò lọ ka. Èmi kì í bùlù onílù bẹ́ẹ̀ kéèyàn fẹ́ ń sọ tìlú mi ò ní bùlù ẹ̀ padà àmọ́ máa jẹ́ kó yẹ pé kò mọ nǹkan tí ń sọ. Àwọn tí wọ́n mọ oríkì Ṣàngó tí wọ́n bá kì í títí wọ́n máa ń kí nǹkan kan tó jẹ ọmọ kéwú mọ́ lára torí pé ó ké Kùránì díẹ̀ nínú pé kó tó ta kọ́sọ́ bọ́sọ̀ Ọ̀yọ́ Empire ọmọ líle ni bàbá líle ni ó dé Ọ̀yọ́ Empire ẹ̀gbọ́n ẹ̀tọ́ bá lórí ọba ó lè dànù ọgbà ọba yẹn lọ́wọ́ ẹ̀ ó sì fi ọdún 7 rú. Láàrin ọdún 7 yẹn ni a kọ́ mosque àkọ́kọ́ òun sì ni Aláàfin ẹlẹ́ẹ̀kẹta. Kíyàn máa wá bá mi sọ ìtàn tí ó mọ̀ nípa ẹ̀ ẹ wá jẹ́ ká wò ní 13th century ní Old Ọ̀yọ́ Empire àwọn Aláàfin. Ṣé bá ló sọ wípé Ṣàngó ni Aláàfin kẹta tó jẹ lọ́yọ̀ọ́, ó sì lò ọdún 7 lórí àga àlééfà ọba lọ́yọ̀ọ́. Láàrin ọdún 7 ọ̀hún ó ní wọ́n kọ́ mọ́sálásí àkọ́kọ́ èyí tó ń bẹ lọ́yọ̀ọ́. Now àwọn ọba tí wọ́n ti jẹ nílùú Ọ̀yọ́, ẹ wá gbọ́ orúkọ wọn, ẹ wá gbọ́ ìgbà tí oníkálukú wọn ti ń jọba bọ̀, ẹ sì gbọ́ iye ọba tó ti jẹ ní ìlú Ọ̀yọ́ kó tó wá dé orí ọ̀wọ́ adé tó wà níbẹ̀ lónìí kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ́ kó pẹ́. Tí wọ́n jẹ níbẹ̀ Aláàfin Ọ̀rànyàn lákọ́kọ́ ní 13th century, Aláàfin Àjàká tẹ̀lé, Ṣàngó lẹ́lẹ́ẹ̀kẹta táìmù ẹ̀ ni wọ́n build the mosque. Àmọ́ láyé Aláàfin Àjàká ní Islam wọlé. Ẹlẹ́ẹ̀kẹrin ó ní Agánjúsọlá. Nígbà tó di 14th century ọba tó kọ́kọ́ jẹ ní ọba Akórì. Nígbà tó ya Olúàsógbà, nígbà tó ya Onígbògígbà, nígbà tó di 15th century ọba Òfìràn Ọ̀kọ̀jà, ọba Egungun Ojútẹ̀lé 1554 ọba Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyù 1562 ọba Ajíbóyèdé 1570 ọba Bípa 1588 ọba Lókun Olúodò jẹtẹ̀lé ọba Àjàgbó jẹtẹ̀lé 1659 ọba Àdàràwú 1659 kan náà òun ò lọ́dún kan pé ọba Akànràn 1665 ọba Àjàyìn 1676 ọba Àyíbí 1690 ọba Òsíyàgò 1724 ọba Òjìgí 1735 ọba Agbẹ́rù 1746 ọba Amúniwáyé 1746 kan náà Onísìlé 1754 ọba Alábísí 1754 kan náà ọba Awọ́nbíojú 1754 ọba Agbólúajé 1768 ọba Májèógbé 1774 ọba Abíọ́dún Aláàfin Abíọ́dún 1789 Aláàfin Àólẹ̀ Arógangan 1796 ọba Adébọ̀ 1797 ọba Mákù 1902 ọba Amájòtú 1802 ọba Amájòtú 1833 ọba Amódò 1833 kan náà ọba Olúewu 1837 Aláàfin Àtìbá wá dé Ọ̀yọ́. Mo wá gbọ́ tẹ́ni tún sọ pé ọ̀tọ̀ lọ́yọ́ ọjọ́run
wọn kì í lo building láti access. Wọ́n sọ fún ẹ pé Ilé Ifẹ̀ tá ń pè lẹ́yìn ṣé wọ́n sọ fún ẹ pé ibẹ̀ l'Odùduwà àkọ́kọ́ gbé ni. Allah. Àwọn náà move síbẹ̀ ni àwọn tí wọ́n ní crown yẹn ni wọ́n move. Wọ́n dẹ̀ máa accord wọn ní ọ̀nà yẹn. Mo ní ọ̀rọ̀ tó pọ̀ tí mo lè sọ bẹ́ẹ̀ mi ò kí ń búlù onílù. Àmọ́ kaifa ma takunu yuwallah alaykum. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba ẹ máa ṣe dáadáa o. Bẹ́ẹ̀ bá ṣe rí làwọn ọba yín ó ṣe rí o. Allah. Ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ bá súnmọ́ àwọn ọba tó bá jẹ́ pé àwọn alálàáfíà ní ẹ̀rí pé àlàáfíà lọ́ba yẹn wọ́n introduce sọ́ba. Tó bá já wọn wàhálà ní àdìsí Ànábì ni kaifa ma takunu yuwallah alaykum. Bẹ́ẹ̀ bá ṣe rí náà láṣẹ pé olórí yín pé. Ó mà ṣe o, ọmọ ọ̀sán tí kó pọ́npọ́ bá ìyá ẹ̀, ẹ̀yin tẹ́ bá jẹ́ àfáà, tẹ́ bá súnmọ́ àwọn ọba, ẹ jẹ́ kí wà yín ó dáa torí pé bẹ́ẹ̀ bá ṣe rí òun náà làwọn ọba tẹ́ bá súnmọ́ òun náà ni wọ́n ó ṣe rí. Yorùbá ní tí òwe bá jòwú ẹni tí èèyàn bá lè sọ̀rọ̀ a jẹ́ wípé ẹrù jà òun náà ni ó ń bọ̀ ń tọ̀hún. Mo rò wípé Akíngbádùgbù ó ń fi eléyìí ó fi ń pàrọwà sí mufti tìlú Ìwó Ọba Abdulrasheed Fúlàní látàrí pé bí mufti ìlú Ìwó ṣe rí òun náà ni Abdulrasheed ìlú Ìwó ṣe rí, ẹ̀hànnà ni mufti, ẹ̀hànnà lọ́ba. Yorùbá pẹ̀lú òwe, ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba tẹ́ jẹ́lẹ́sìn ìmọ̀líle, tẹ́ jẹ́lẹ́sìn Kristẹni, tẹ́ jẹ́lẹ́sìn Mùsùlùmí, bẹ́ẹ̀ bá ṣe rí òun náà làwọn olórí tẹ́ bá súnmọ́ ó ṣe rí. Yá ó tọ́ ni ẹ wo bí mufti ìlú Ìwó ṣe rí, ẹ wo bí ọba ìlú Ìwó ṣe rí, ẹ rí pé they are compatible in creating warlord. Wọ́n jọra wọn nínú àṣà, wọ́n jọra wọn ní dàlúrú. Kí mufti ìlú Ìwó bó ṣe le tó, kí ọba ìlú Ìwó máa sọ fún àwọn afọbajẹ ìlú Ìwó, kí ọba ìlú Ìwó kó máa sọ fún àwọn ọmọ ọba ìlú Ìwó wípé ogun ni Ìwó jà, pé tẹ́ bá tí ẹ bá jẹ́ kó òun ó jà ara àwọn òní ìgbà tó dàbí òun ṣe jẹ́ ọba tó òun ó tún máa tọ́jà ni. He said it. Àwọn ọmọ ọba ìlú Ìwó sọ bẹ́ẹ̀ pé mufti ọba àwòrán ó sọ fún àwọn wípé wọn ẹ má bóun bẹ̀bẹ̀, tẹ́ bá lọ bóun bẹ̀bẹ̀ ni pé ẹ ń pa ògo Ìwó rẹ́ ni pé ìjà ni Ìwó jà, ó dàbí wọn ò tọ́ òun gbó máa tọ́yàn fún alára wọn. Then kí wá ní yàtọ̀ láàrin ìlú Ìwó àti mufti Ìwó? Bird of the same feather. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ọba bẹ́ẹ̀ bá ṣe rí òun náà ni àwọn ọba ọ̀hún wọn yóò ṣe rí. Kò rí torí ẹ̀yin lẹ́ mislead ẹ̀ tàbí kẹ́ ẹ̀ tọ́ sọ́nà. Àwọn tí wọ́n wá jẹ́ lẹ́yìn Aláàfin Àtìbà kíní yẹn wá lọ bẹ́ẹ̀ ó fi dórí Aláàfin Adélù, Aláàfin Adéyẹmí àkọ́kọ́, Aláàfin Láwàní Agogo ìjà tí ró kangókangó, Aláàfin Síyànbọ́lá, Aláàfin Adéyẹmí kejì, ó fi wá dórí bàbá wa Bello Gbádégẹṣin, ó fi dórí bàbá wa Adéyẹmí kẹta tí wọ́n ṣẹ̀ṣọ̀ lọ, ó fi wá dórí ọba Ọ̀wádé. Ẹwà tìgbà tí wọ́n ti ń lò bọ̀ gbogbo àwọn tí mo wá kà yìí láti Aláàfin kẹta kò sẹ́ni tí ò lórúkọ Islam. Wọ́n lè máa fi nǹkan míì kún bẹ́ẹ̀ tí wọ́n lórúkọ Islam. Ìsìlámù ló kó wa jọ. Kó wa jọ káwọn àṣetánì má ṣe tú wa ká. Káwa náà mọ hùwà tí ò dáa, ká lè gbádùn ara wa. Ká lè gbádùn Ara wa. Ká lè gbádùn ara wa. Káwa náà mọ hùwà tí ò dáa, ká lè gbádùn ara wa. Ẹ wá dákun nínú ẹ̀kọ́ ayé kẹ́ ẹ lè mọ̀ pé majority èèyàn ò lajú, ẹlòmíì kan lanu ni. Tó bá di on the 25 January tá n bẹ́ẹ̀ yìí tí í ṣe Saturday tó ń bọ̀ tí n bá sí ọjọ́ yẹn mú 2025 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lókè sánmà, àwọn astronaut ti wò ó, wọ́n ti predict ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀ẹ̀kan láàrin 467 years ló máa ń ṣẹlẹ̀. Tó bá ìṣẹ̀lẹ̀ ní January and February oṣù méjèèjì ni ó kó pọ̀, àmọ́ ọjọ́ yẹn ni ó bẹ̀rẹ̀, ọjọ́ yẹn ni ó sì hàn jù, gbogbo ayé ni ó dẹ̀ rí.
tó bá ìṣẹ̀lẹ̀ ó tún di another 467 years mi ọmọ wa kẹwàá gan ó ti kúrò láyé tàbí kẹjọ. Kí ni ṣẹlẹ̀ náà? Àwọn planet tọ́lọ́run dá sí yunifásitì wa, ọ̀tọ̀ ní yunifásitì wa, ayé tiwa tá ń bẹ́ńbẹ́ yìí láti Nàìjíríà dé China dé Russia dé London dé Amẹ́ríkà dé ilẹ̀ Lárúbáwá bó ṣe tóbi tóun bọ́ọ̀lù kékeré kan ni. Ọlọ́run wá dá wọn bọ́ọ̀lù míì tó tóbi ju ayé lọ nígbà mẹ́wàá tí ò dá nǹkan kan bẹ̀ jà tẹ́gàn lọ. Gbogbo ẹ̀ wá jẹ́ mẹ́jọ. Gbogbo mẹ́jẹ̀ẹ̀jọ yìí ni wá ń rọ kiri ká oòrùn. Tọ̀dọ̀ tiwa ní lò 365 days kọ́dún kan tó pé. Àwọn kan bẹ tó jẹ́ yí pé 700+ days lọ́dún kan tiwọn. Torí wọ́n slow láti yípo. Bó ṣe wá ń yípo yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ní ẹnì kọ̀ọ̀kan. Bí kẹ́nìkan máa yípo ní Fresh FM, kẹ́nìkan máa yípo ní tógèètì ògèrè, kẹ́nìkan máa yípo ní Kẹjà lẹ́kọ̀ọ́, ẹ wo gáàpù yẹn. Bẹ́ẹ̀ náà ni ti àwọn ayé ńláńlá. ẹ̀yin wá kọ̀ ẹ ò pọ́n àwọn tí wọ́n ń ṣe ìjọba ilẹ̀ Yorùbá ẹ̀ pọ́n wọn lé. Àfọ̀njá ọ̀nà Àfọ̀njá wà ń bẹ̀ ẹ ò pọ́n lé. Ẹ respect ẹ fún Ṣetán Aníwúrà ẹ ò pọ́n lé. Ẹ respect ẹ. Bẹ́ẹ̀ sì ni Mọ́remí Àjàsorò obìnrin takuntakun ẹ sọ nípa ìtàn ẹ sọ nípa Ààrẹ Látòsà ẹ sọ nípa àwọn wọ̀nyí. Bẹ́ẹ̀ sì ni ẹ sọ nípa Fúnmiláyọ̀ Ransom Kuti ẹ sọ Patoko ẹ sọ nípa àwọn èèyàn wọ̀nyí. Ẹ sọ nípa Lisa bíi Agbóngbò Àkàlà àwọn èèyàn ńláńlá ilẹ̀ Yorùbá nìyẹn. Ẹ sọ nípa Basọ̀run Gáà Ògèdèngbé Agbógungóró tilẹ̀ Ìbàdàn. Ẹ sọ nípa Basọ̀run Ògúnmọ́lá. Ẹ sọ̀rọ̀ nípa wọn kí ló dé. Ẹ sọ̀rọ̀ nípa Ẹfúnroyè Tinubu. Ẹ sọ̀rọ̀ nípa wọn. Ẹ sọ̀rọ̀ nípa Balógun Ìbíkúnlé of Ìbàdàn. Ẹ sọ̀rọ̀ nípa Odùduwà. Àwọn wọ̀nyí ẹ sọ ìtàn kan nípa wọn. Atọ́lọ̀ndá gbogbo wọn ń yípo òrùn níbẹ̀ tí gáàpù wà láàrin wọn tó jìnnà. Tó bá di on the 25/1/2025 tá à ń bẹ́ẹ̀ yìí níjọ́ mẹ́jọ. Àwọn ayé mẹ́jẹ̀ẹ̀jọ wọn wà tó sẹ́gbẹ̀ẹ́ ara wọn fúngbà àkọ́kọ́ lẹ́yìn 4 something years ago tí àwọn èèyàn ò rí sánmọ̀ báyìí lálẹ́. Wọ́n á rí bí ìràwọ̀ ni wọ́n rí bẹ̀tẹ̀ ẹ̀mọ̀ yìí pàǹkì yìí wọ́n tó line. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo àwa tí a jẹ́ Yorùbá jákèjádò gbogbo àgbáńláyé. Bọ́kàn ní sọ́túdò tó fẹ́ sáré ṣe lórí àwọn kan tí mo máa ń rí bá pàdé lórí social media, especially tí mo bá ń scroll lọ tí mo bá rá àwọn kan tí wọ́n bá ń sọ̀rọ̀ lórí live wọn. Ẹlòmíà máa ní kíni Yorùbá ní kíni kan ní ẹ̀rí pé lórí burúkú ayé ọ̀run nìyí ẹ̀ sì lè lẹ́yìn. Ẹ̀yin gbàgbọ́ nínú Quran àti Ànábì Muhammad, ṣùgbọ́n ẹ̀ lo gbogbo tí ń bẹ nílẹ̀ Lárúbáwá. Ẹ wá bí àwọn baba ńlá baba ti wá ṣépè àtẹwé àtẹgbò tẹ́ lò nílẹ̀ yìí àwọn baba ńlá baba ti wá ló sì ní ẹ sì ń gbé wọn sípò ẹ̀sìn kíni Yorùbá ní ẹ̀ lè lẹ́yìn olórí burúkú nìyí. Kílódé mọ jẹ pẹ Quran, kílódé yìí mọ jẹ Quran, kílódé gba China lọ sí ìtẹ́ ti nífẹ̀ẹ́ òyìnbó ju ara yín lọ, kílódé gbalẹ̀ Lárúbáwá lọ́kẹ́ lọ́dún síbẹ̀. Èyí wà mọ gbé àwọn baba ńlá baba ti wá sí pé ewé àti egbò táwọn sì fún lórúkọ gbogbo kan tán fún lórúkọ ilẹ̀ ń lò ẹni lẹ́kùn lẹ́jà ẹ láwọn eléwé ọmọ ẹ kó lórí burúkú ni ẹ sọ fún àwọn ìyàwó yín kan pò ní lẹ́kùn lẹ́jà àti ewé ọmọ. Ẹ sọ fún àwọn ìyàwó yín kan pò ní lẹ́kùn lẹ́jà àti ewé ọmọ táwọn bàbá ìgbé tán pilẹ̀ tó ẹ ń gbé wọn sí pé olórí burúkú ni ẹ lè lẹ́yìn o wàláhì ẹ lè lẹ́yìn Ọlọ́run bá mọ̀ ilẹ̀ Yorùbá ò sì ní fire fún yín. Ẹdínbọ̀ tó wá tó ti gbé Yorùbá sí pé àti wọ́n tó ti béèrè pé kí ni Yorùbá ní kí àwọn bàbá yín ní kí àwọn kìíní kan ní nílẹ̀ Yorùbá tó bá lu ẹgbẹ̀rún ọdún ní orí ilẹ̀ Yorùbá kò ní lẹ́yìn tó bá bí gba ọmọ ẹ lójú ayé ẹ ni wọ́n ti máa ṣẹ̀sìn. Kí ló dé wọ́n rán yín sí Yorùbá ni ṣé wọ́n rán yín sí ìran wa ni tẹ́ bá dé lọ́pọ̀ rẹ̀ dìgbà bòmí lọ. Àwọn bàbá ìpìlẹ̀ nǹkan oúnjẹ tẹ́ ń jẹ oúnjẹ Yorùbá ni gbogbo nǹkan tẹ́ ń lo Yorùbá ni gbèrè kọ́ mọ́ wa mọ́ wọnú sẹ́gbẹ̀ẹ́ ọmọ Yorùbá irọ́ lásán Yorùbá level ó sì jó jẹ Yorùbá ó lè lẹ́yìn. Kí ló dé sáwọn ará yín sílẹ̀ Yorùbá ni
àwọn ìyá yín bàbá yín wọ́n wà nídìí ilé wọ́n wà di ewé ọmọ wọ́n ń tewé ọmọ wọ́n ń ta lẹ́kúlẹ́ja àtẹ̀gbọ́ ìlú kan nílẹ̀ wa báyìí tán láwọn ń ṣe Yorùbá wọ́n sì ń ta lẹ́kúlẹ́ja tẹ́ǹtà orí igún orí àkàlà orí igbá orí àwo lẹ́ ń pè táwọn bàbá yìí ṣe pilẹ̀ tó ṣe wàhálà ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbá yẹn lárúbáwá lọ́kẹ́ lọ́mọ ẹ̀ lè má ẹ̀ ṣe má pé lórúkọ lárúbáwá tí bá ti fẹ́ rà ẹ̀yin wèrè gbogbo kọ́lọ́n kó dó tiwa àdé sinmi fún yín ẹ̀ bí wèrè ní yín àkílódé ẹ jẹ́ kí tiwọn jẹ́ kí tí jẹ́ ti kí tiwọn náà jẹ́ tiwọn èyí lè bọ́n bú àwọn baba ńlá bá tiwa ẹ mọ̀ ṣàdúrà fún síwá Ahmada Tijani ẹ ń ṣàdúrà fún síwá Ibrahim Niass ọmọ Kenya abẹ́nẹ̀ Senegal ṣùgbọ́n àwọn baba ńlá bá tèmi tó pilẹ̀ bí tó lọ káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà ẹ ráwọn ṣàdúrà fún ẹ láwọn ó wọná gbẹgbẹ wa pẹ́yìn ní píye Ọlọ́run gbogbo àwọn ọmọ mẹ́rin lẹ́ ń ṣàdúrà fún ẹ̀ ń ṣàdúrà fún gbẹ́ ẹ̀ ń ṣàdúrà yóò tó fi dórí àwọn tí wọ́n àwọn sàhábà gbogbo wọn lẹ́ ń ṣàdúrà fún bọ̀ oúnjẹ tẹ́yìn jẹ àwọn tó pilẹ̀ ẹ̀rí wọn ṣàdúrà fún ewé àtegbò tẹ́ sọ di nǹkan tẹ́ ń tà nínú lọ́jà lẹ́kúlẹ́yà tẹ́ ń sọ di nǹkan tẹ́ ń tà lọ́jà ẹ̀ ráwọn yẹn ṣàdúrà fún wèrè kọ́ wa bọ́ta yóò lóun jogún ewé àtegbò tó ń ṣèwòsàn lọ́dọ̀ bàbá wọn bàbá ẹ̀yìn náà òrádùn àṣẹ fún ayé olórí burúkú gbogbo. Yorùbá bọ̀ wọ́n ní àbọ̀rọ̀ lásọ fọmọlúwàbí wọ́n ní tó bá dénú ẹ̀ yóò dòdìdì àwọn àgbààgbà tí wọ́n ṣiṣẹ́ takuntakun lẹ̀ Yorùbá ẹ pọ́n wọn lé ẹ bu ọlá kún wọn ẹ buyì kún wọn ẹ bu ẹ̀yẹ kún wọn níbo lẹ fẹ́ fi ti Oòduà sí ẹ ò sọ nípa ẹ Baṣọ̀run Gáà ẹ ò sọ nípa ẹ Ẹfúnṣetánìwúrà ẹ ò sọ nípa ẹ Mọ́remí Àjànsorò ẹ ò sọ nípa ẹ Fúnmiláyọ̀ Ransome Kuti ẹ sọ nípa wọn ẹ sọ nípa àwọn wọ̀nyí tí wọ́n ti ṣe takuntakun fún ilẹ̀ Yorùbá ẹ sọ nípa wọn ẹ mẹ́ńṣọ̀n orúkọ wọn ẹ sọ nípa ìwé ìtàn tiwọn sáwọn olùgbà ni ṣé wọn ò láyé ni ṣé wọn ò wáyé ni wọ́n wáyé wọ́n ṣe rere wọ́n ṣe dáadáa wọ́n rí tàn rere kọ àmọ́ ẹ sọ nípa wọn ó ṣe mí lànà fún yín ẹ̀yin wa a nílò jù báyìí lọ fún tòní títí dìgbà míì tèmi àti tó tún máa pàdé lórí ìkànnì Ayékòótọ́ TV máa rọ̀ yín pé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like ẹ bá wa share ètò wa ẹ jẹ́ kó kárí ilé ẹ jẹ́ kó kárí ẹ share fún àwọn míì kí wọ́n tún wá kọ́ ẹ̀kọ́ wípé ìran Yorùbá ti ń ṣọlá kí Islam tó dé Islam kọ́ ló là wá lójú Islam kọ́ ló mú ẹ̀sìn wá fún wa àwa náà gbà á lára ẹ̀sìn tí wọ́n mú wá ni àwa sì ń ṣe dáadáa a jẹ́ ẹni tó ṣe dá lórí ẹ̀sìn eléyìí ní ọ̀nà táwa náà fi rí pé ó yẹ kí àwa náà ká mójútó ìlú wa ká sì mójútó ohun tá à ń ṣe Olódùmarè yóò ràn wá lọ́wọ́ á sì rà nù gbàlagbọ̀rọ̀ Ọlọ́run títí dìgbà míì tèmi àti yín láti jọ máa pàdé lórí àkànṣe ètò ìgbà kan náà kí la rí gbọ́ Ayékòótọ́ ire ní fún èmi àti yín ìdùnnú ní ti gbẹ̀yìn ọ̀rọ̀ wa títí dìgbà ọ̀hún ó dàbọ̀.